بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين أيا طيب الأسماء يا من هو الله ومن لا يسمى ذلك الاسم إلا هو ومن كل ما نشكوه يا رب عافنا كأيوب إذ عافيته بعد بلواه فمن كان من ربي فإنك ربه ومن كان من مولى فإنك مولاه فأنزل علينا المن يا من بمنه على قوم موسى أنزل المن والسلوى على قوم موسى أنزل المن والسلوى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم Aki gbogbo àwọn olóríire káàkiri àgbáláyé pé assalamu alaikum rahmatullahi wa barakatuh. A ń fi àsìkò kíra káàbọ̀ sórí ètò wa Al-Basira èyí tó máa ń dé sí etí gbẹ̀nì kọ̀ọ̀kan wa láti iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ Àwẹ̀ní tó wà ní Àwẹ̀ní Solutions FM 93.9. Ètò náà ti bẹ̀rẹ̀ pẹ̀lú yọ̀ǹda t'Ọlọ́run. Àwọn stars wa tí wọ́n máa ń fún wa ní ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run ní gbogbo ìgbà wọ́n ti wà níbí pẹ̀lú wa. Kí a náà tún jókòó dáadáa bí a ti máa ń sọ fún wa kí a máa fọkàn bá ìdánilẹ́kọ̀ọ́ náà lọ kọ́lọ́n kó san ogun alẹ́sàn lórí àwọn sáàsù wa tí a tún mọ gbádùn wọn lálẹ́ gẹ́gẹ́ bí a ti ń gbádùn wọn tẹ́lẹ̀ àwọn náà ní South Suleiman Buni Ibrahim Abu Ibrahim Ẹ̀sà Òkè kọ́lọ́n má jẹ́ kó rẹ̀wọ̀n láéláé bismillah. A'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim alhamdulillah wassalatu wassalam على أشرف المرسلين محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن سلك مسلكه ونجى منهجه إلى يوم الدين وبعد adúpẹ́ lọ sí ọ̀dọ̀ Ọlọ́run alhamdulillah ọba tí ó ṣe wá ní mùsùlùmí òun náà lọ́ba tí adúpẹ́ fún à ń tọrọ àlékún ìkẹ́ àlékún ìgẹ̀ fún aṣíwájú ẹ̀dá annabi wa Muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ Ọlọ́run kó máa bá ànábì àti àwọn aráalé rẹ̀ àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn mùsùlùmí tí à ń tẹ̀lé jùpọ̀nà tí ànábì wa sallallahu alaihi wasallam tó filẹ̀ tí ó fi di ọjọ́ tó jẹ́ wípé owó ọmọ kò ní ṣàǹfààní illa man atallaha biqalbin salim àfẹn tó wá pàdé Ọlọ́run ọba àlékọ́lá Allah pẹ̀lú ọkàn tó là kúrò níbi ẹbọ ṣíṣe àti ìwà nifaq. Anki gbogbo ẹ̀yin olùgbọ́ wa káàkiri ogun bí tí ẹ ti ń gbọ́ pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. So bákan náà a ń fi àsìkò yìí a fi ń bẹ lọ́hùn àwọn onígbọ̀wọ́ ètò yìí tí wọ́n ń dá tọ́rọ́ kọ́bọ̀ tá a fi ń ríra wá gbọ́ báyìí Ọlọ́run balikọ́lá bá ní san wọ́n lẹ́san lóore o bá ní ṣàlékún dáadáa wọn o ojú rẹ̀ wọ́lọ́ ni wọ́n wá Ọlọ́run balikọ́lá má fi wọ́n lẹ̀ o wọ́n láàjọ kan sọ Ọlọ́run wọ́lá gbólóhùn la ilaha illallah. À ń fi àánú Ọlọ́run àfi ń bẹ lọ́hùn à ń fi ìjọ kan oṣù rẹ̀ àfi ń bẹ orílẹ̀-èdè wa Ọlọ́run balikọ́lá bá ní tún ṣe ìfọ̀kànbalẹ̀ àrísìkí rọrùn àìsẹ̀mí gbẹdẹmúkẹ́ Ọlọ́run jogún rẹ̀ fún wa o má fara ni wa o iléeṣẹ́ Solution FM má jẹ́ kó jóná má jẹ́ kó bàjẹ́ olóòtú ètò Adébáyọ̀ tí Àmíyù má bá ní ṣe dáadáa àlékún dáadáa má bá ní ṣe fún wa wọlé àtọkàn sọ Ọlọ́run wọlé agbóhùn la ilaha illallah la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Ní ìjẹjọ́ ẹ rí pé à ń ti ń sọ̀rọ̀ lọ láti bí ọ̀sẹ̀ mélòó kan lórí ká mọ̀ pàtàkì ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ká lè ìfẹnu yẹpẹrẹ táwọn kan fẹnu yẹpẹrẹ ka ànábì
àbí táwọn kan rò pé àwọn ń pa ànábì ilé òun náà nípa àwọn ń ṣe mólúdì. So àwa alùsùnà a mọ pàtàkì ànábì a sì mọ kọjá abẹ́lómi òṣèrò gbogbo àwọn tí sì ń ṣe mólúdì ni wọn ò jáde kí wọ́n wá dìfẹ́ǹdì ànábì nígbà tí ìkan tí ọ̀gbẹ́ni kan tí ó ń pèrè mùsùlùmí tó sì jẹ́ pé kèfèrí ni tí ó ń fẹnu ẹ̀tẹ́ kan ànábì sallallahu alaihi wasallam tí ń sọ pé Muhammad yẹn nǹkankan so àtàwọn ọ̀rọ̀ burúkú tó sọ kọ́nà balikọ́lá kọ́ba ní ìjọ gba ìsìláàmù tó tọ́ kọ́lá òun náà ń rò pé òun pa àwọn èèyàn sínú ẹ̀sìn tí ó lóun fẹ́ ṣe debate àbí dialogue pẹ̀lú àwọn comparative pẹ̀lú àwọn tí wọ́n ṣe mùsùlùmí òun gangan nídìí wọn ó tún wẹ̀ kọ́nà balikọ́lá kọ́ba ní sànú rẹ̀ kọ́mọ̀jẹ̀ káàánú òdìrè ẹnìkan wá béèrè kan níjẹ̀jọ́ wípé ẹ dákun sára súnà náà ni owó kùnà wà a sì ti mọ̀ pé ọ̀rọ̀ yẹn kì í ṣe pé sìn ló ẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ àwọn kan náà oríṣiríṣi ọ̀rọ̀ ó ní àwọn ọ̀dọ́ míì ni wọ́n máa ń gbé káàkiri kódà àti rẹ̀ ń tọ́ sọ rí wípé à ń ṣe súnà ọmọ à ń ṣe àmàlà síbẹ̀ à ń ṣe ráìsì bídíà ni so àtúrísí ọ̀pọ̀lọpọ̀ nǹkan táwọn èèyàn bá ti wá ríru àwọn bí àṣejù kọ̀ọ̀kan bá wọn a máa fi ṣe pé ó no àwọn bá súnà náà no so àkọ́kọ́ náà a fẹ́ clear àwọn àlámọ̀rí ọ̀rọ̀ díẹ̀ kó tó di pé a bọ̀ síbi ìrìn àjò ìmọ̀ ara àwọn mùjísà tọ́lọ́run sí fánàbí sallallahu alaihi wasallam tọ́lọ́run fi pọ́n lé táfi rí pé ọlọ́run bá lékè ọlá ó pàtàkì rẹ̀ so ó pàtàkì rẹ̀ ó gbọ́lá fún ó nífẹ̀ẹ́ rẹ̀ ó sì ṣe àmójútó rẹ̀ salawatullahi wa salamu alayhi àbọ̀ sí a sọ̀rọ̀ ìrìn àjò ìjẹjọ́ náà lè débi ìrìn àjò àwọn mùjísà míì ní kódà tọ́pìkì ń jẹjọ́ gan ni pé ìrìn àjò ìmọ̀ ṣùgbọ́n àpadà mẹ́nu dé ibẹ̀ náà ní ọ̀rọ̀ owó kùnà ìṣesúná ọmọ àtàwọn nǹkan míì tí yóò bọ̀ sí abẹ́ rẹ̀ ṣé súnà ni àbí kì í ṣe súnà tí kì í bá ṣe súnà ṣé bídíà ni ṣé ń tó bá ṣe yóò jìyà àbó ti dáràn àbálẹ̀ kẹ̀kẹ́ àwọn bídíà nìyẹn àkọ́kọ́ àwọn àbáwá tí ń ṣe nǹkan yìí rahimahumullah kọ́nà balikọ́lá kọ́ bá ní kẹwọn àníyàn dáadáa ni wọ́n ní rò pé àwọn tá a béèrè ká máa gbọ́ mi bá àníyàn dáadáa ni wọ́n ní so ìṣùgbọ́n tí màá fi dáhùn òun náà ni pé nínú ẹ̀sìn àwọn nǹkan wo la máa ń fi ń ṣe ẹ̀rí nínú ẹ̀sìn tí kí òyìn bá gbé pẹ́ẹ́lí díẹ̀ tó tọrọ arínà rí kí ó tíntìní àwọn àgbààgbà àfáà wa wọ́n ń bẹ ńlẹ̀ o so ṣùgbọ́n ìjọba kí ó kákàjì tí àkà kọ́lọ̀ ń kó sàwọn náà láàfáà so téèyàn bá máa ń jí tí àkà díẹ̀díẹ̀ tó rìnà rí mà yọ mọ̀ yìí pé a ní àwọn nǹkan tá a máa ń fi ń sẹ̀rí èyí tí ẹnu àwọn àfáà ẹnìkan gan kọ́ lójú kíní pé àti nìka sẹrímónì gan so àǹbábọ̀ díẹ̀díẹ̀ so a ní àwọn nǹkan kan tá a máa ń fi ń ṣe ẹ̀rí nínú ẹ̀sìn tó jẹ́ wípé gbogbo ẹnu àwọn àfáà kò lè lórí a sì láwọn kan tó jẹ́ wípé ẹnu ò ṣe kíni o ẹnu òkò tí ń bá ń dákọ̀ àfáà torí ẹ̀yin tẹ́ ń gbọ́ mi lé kì í ṣe àwọn àfáà pé ọ̀rọ̀ ìmáàmù ìlú kálukú kan mọ̀ ń sọ kì í sọ̀rọ̀ àwọn àfáà àwọn bàbá àbáwá tí wọ́n dá lé kí ó lẹ̀kọ́ ni mò ń sọ kì í sábà bàbá àbáwá tí wọ́n pilẹ̀ ẹ̀sìn ní ilẹ̀ Yorùbá ìkọ́ ni mò ń sọ o àwọn àfáà láíláí tí wọ́n látòrí àwọn sàábé wá tí wọ́n àbáwọn tó tún súnmọ́ àwọn sàábé tó jẹ́ pé wọ́n rá àwọn sàábé sójú tí èyí sọ̀rọ̀ 1000 years ní tí mò ń sọ o àwọn ni mò ń rí fàásí o kọ́lọ̀ kó kéèsì wa. àkọ́kọ́ ni pé inú tí mùsùlùmí ó fi máa ṣẹ̀rí ní alikitab Quran kí ó tó fi ṣe nǹkan báyìí Quran sọ báyìí ẹlẹ́ẹ̀kejì òun náà ni hadith sunnah anabi wa Muhammad sallallahu alaihi wasallam so òun nìyẹn nínú nǹkan tí a máa ń lò ní ẹlẹ́ẹ̀kẹta ni kiyas ẹlẹ́ẹ̀kẹrin ni ìjìmá ẹnu àwọn àfáà kó lórí eléyìn so àwọn mọ́sí àbíta wá ní tí ó wà ọ̀pọ̀ ṣùgbọ́n mẹ́rin ká common tó jẹ́ pé tí ẹ̀ bá ra ṣe Islamic study wẹ́rẹ́wẹ́rẹ́ díẹ̀díẹ̀ gan wọn ó kún kọ́ ń bẹ̀ a ní mọ́sí àbí Màlìkì tá à ń lò láfíríkà ń bì a ní ti Shafi'i a ní ti Abu Hanifa a sì ní ti Imamu Ahmad ibn Ambal alayhi rahmatullah so tá a mọ̀ pé ní Ambali ṣẹ́ni gbogbo mọ́sí àbí mẹ́rẹ̀ẹ̀rin àwọn náà gbá ìpé nínú nǹkan tá a lè fi máa ṣẹ̀rí ó ní nǹkan mẹ́rin tí mo dá kọ́ mọ́sí àbí Màlìkì tá a wá ń lò láfíríkà yìí
àwọn tó mú àwọn nǹkan míì tá lè fi ṣẹ̀rí inú ẹ̀sìn wa bí aqwalu sahaba àwọn ọ̀rọ̀ táwọn sàbí náà bá sọ ara ẹ̀rí ni arínú àwọn sí àbí mi náà táwọn náà mú bá wọn arínú wọn tó mú al-masalih al-mursala so arínú wọn tí ó mú ibi tí wọ́n sáfẹ́ lọ torí ìfẹ́ yí àpọ̀ òun ni al-urfu kí ni à ń pè bẹ́ẹ̀ òun ni àṣà Yorùbá tá lè tú sínú àṣà tàbí bíi pé ìṣesí ń tá mọ̀mọ́ táwa ń ṣe lọ́dọ̀ wa àwọn àfẹ́sìn mẹ́rẹ̀ẹ̀rin lẹ́yìn ẹnìkan nu wọn Ìmáàmù Ahmad àwọn ni wọn èéfì yìí ó ṣe ẹ̀rí inú ẹ̀sìn ṣùgbọ́n Imam Maliki Shafi'i Abu Hanifa àwọn a máa lo al-urfu láti lè fi sọ ẹ̀rí kí ni túmọ̀ tí wọ́n sọ tí a bá ti rí Quran bẹ́ẹ̀ tí a bá ṣe tí a bá wà lọ́nà Qurani tí ó bá sí tí a wà lọ́nà àdìsí tí ó sì tí a lọ́nà kìyàsì tí a lọ́nà ìgbìmọ̀ nínú tí a lè fi ṣàrí pé kí ló dé tó ẹbí ń ṣe báyìí pé bá a ti máa ń ṣe lọ́dọ̀ wa ìṣesí tí ọ̀tá kẹsìn wọ́n sọ pé kí ló dé ẹbí ń ṣe báyìí bá a ti máa ń ṣe nù ń tọ́ tí a tá a mọ̀ nù so ẹ rí i pé tó bá jẹ́ pé wọ́n máa ń lò nínú ẹ̀sìn mo náwọn àfáà pín síbi akánlá lè lò ṣùgbọ́n gọ́ọ̀rọ̀ àwọn àfáà lọ síbi pé a lè lò àwọn ni wọ́n sì rẹ́rìí tó tí ọba kẹ̀ àwọn la rí ẹ̀rí lọ́dọ̀ wọn now tá bá ń sọ̀rọ̀ nípa al-urfu pé ìṣesí culture so nínú kí ni ìtumọ̀ rẹ̀ lọ́dọ̀ àwọn àfẹ́sìn wọ́n ní huwa ma yata'arafuhu aktharu nas ó ní tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn in tí wọ́n mọ̀ nìyẹn wa yajri bainahu min wasa'il at-ta'bir tó jẹ́ pé tí ma fẹ́ bára wọn sọ̀rọ̀ wọ́n ti mọ̀ pé sí tá bá ṣe báyìí in tó túmọ̀ sí lọ́dọ̀ wa ni wa salibul khitab bí ẹ ṣe ń gbọ́rọ̀ kalẹ̀ àti bá ṣe ń bára ẹni sọ̀rọ̀ a fẹ́ pass message kẹ́síkẹ́ni a fẹ́ sọ̀rọ̀ ní wal kalam wa ma yatawada'una alayhi àti tó jẹ́ pé kálukú wọn in tí wọ́n tẹríba fúnnú pé ṣé nǹkan báyìí tó bá ti ṣẹlẹ̀ báyìí bá ti gbọ́dọ̀ ṣe ni minal amal inú àwọn ẹsẹ̀ tí ẹ ń ṣe ni o wa ya'tadunahu tí ẹ ti wá dún ní mọ́ min shu'unil mu'amalat nínú gbogbo ṣe sí wọn pé tí nǹkan tẹ́lẹ̀ bá ṣẹlẹ̀ báyìí bá sì ṣe ni báyìí ṣe ni tó jẹ́ pé lam yujadu fi nafyihi wala ithbatihi dalilun shar'i táàwárí ẹ̀rí kankan wípé má ṣe tàbí ṣe kò sí ẹ̀rí kankan tó sọ pé má ṣe kò sí ẹ̀rí kankan tó sọ yí pé ṣe ẹ máa gbọ́ sẹ́ni pé àwọn àfáà ti yanjú rẹ̀ àárí ẹ̀rí tó takò àṣìtún ẹ̀rí tó bá kẹ̀ kò sẹ́rí tó takò nínú ẹ̀sìn ìṣesí táwọn yẹn bá ń ṣe ààrẹ rí tó takò torí inú ẹlòmíì ò ti máa dòkè ṣe bí wọ́n sọ wọ́n náà lè lò ṣe sí náà nínú ẹ̀sìn kẹ́nìkan wá ní inú ìṣesí wa ò ní òòṣà wa ẹ̀rí tó takò ti wà èyí ò ṣèṣe sí mọ́ ṣẹ́ni pé àwọn àfáà ti yanjú ẹ̀ tẹ́wọ́n lam yujadu fi nafyihi wala ithbatihi dalilun shar'iyyun táàrí ẹ̀rí kankan sápáná láti inú Kùránì àbí láti inú àdísì pé eléyìí o ọlọ eléyìí o ọlọ tó wá jẹ́ pé ìṣesí wa tá a mọ̀ ni a ti rí pa ti mọ̀ definition tí a kú fún ọ wá pín sí ọ̀nà mẹ́ta tá a bá fẹ́ wo bí ẹ̀ ti bá rí pé ta ni nǹkan yẹn wá látọ̀dọ̀ rẹ̀ àwọn àfáà kan pín sí mẹ́ta ìpè alákọ̀ọ́kọ́ yẹn náà ni pé a ní al-urfu al-aam àwọn àṣẹ tó jẹ́ pé general ni eléyùn ma yata'arafu alayhi aktharu nas fi jami'il buldan in tó jẹ́ pé gbogbo àwọn èèyàn wọ́n mọ̀ pátá ní gbogbo ayé tí ẹ bá ti sọ nǹkan yẹn báyìí gbogbo ayé ti gbọ́ pé ọmọ ní gbogbo òlù pátá ńlọ́mọ̀ bẹ́ẹ̀ so ìyẹn ni al-urfu al-aam so general culture a ní al-urfu al-khass èyí tó jẹ́ pé ìyẹn wà special kì í ṣe gbogbo ayé lọ́mọ̀ ìletò kan ní ìlú kan ní àwọn ẹ̀yà kan òun ni wọ́n mọ̀ yẹn ó di mélòó ó di méjì àwa ní al-urfu shar'i
èyí tó jẹ́ pé ṣẹ̀ríà gan ló gbé culture yẹn wá tí ṣẹ̀ríà bá gbé wá ó lè ta kóńtẹ́yìn mọ́ lọ́dọ̀ yín lápẹẹrẹ asọ́láàtù lọ́dọ̀ àwọn lárúbáwá gbólóhùn asọ́láàt àdúà ni ṣùgbọ́n nígbà tí ṣẹ̀ríà fẹ́ lò nínú orúfù ṣẹ̀ríà nínú culture ti ṣẹ̀ríà ó jẹ́ kó yé pé kì í kàn sí ordinary àdúà lásán fi èdè tó ọkọ́ lẹ̀ sọ́láàtù ti ń bẹ́ẹ̀ yẹn o tó o bá fẹ́ ṣe o ó sì tẹkibiratu lè rán kábàrà lákọ̀ọ́kọ́ ọkàbátìà ó rùkù ó gbòrí òkè ó sì gbá ó ṣàwo títí tàbí sálámà ó ní tó má ti dákọ sọ̀látù ní tó ń gbà lérò nìyẹn kì í ṣe ní tó ti mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ so mẹ́ta yẹn ni àwọn àfáà pín sí àwọn kan ní táwa tó ń wò pẹ̀lú pé kí ló kùn fa bí nǹkan yẹn ṣe wáyé méjìlá pín sí a ní al-urfu li-qawli ntọ́jẹ́ pé gbólóhùn ni téèyàn bá ti sọ àtijọ́ gbọ́yé a sì ní al-urfu li-fi'li tó bá ti ṣe sẹ́bà àtijọ́ gbọ́yé ẹ̀wà ká mọ́ bá lọ jìnnà torí pé ẹ̀kọ́ kíláàsì ni táwọn àfáà wa nù súnà tí wọ́n kọ́ wa ìta fẹ́ lò ní pé Islam recognize pé kí ni culture yín gangan Islam recognize ẹ̀ ṣùgbọ́n onímọ̀jẹ̀mú kódà ó ní ṣùrùtù bíi 5 sí 6 táwọn àfáà gbé kalẹ̀ lé lórí kẹ́ ẹ tó lè fi ṣe ẹ̀rí kẹ́ ẹ tó lò pé alima lò tá a sì ní gbẹ́sẹ̀ alima lò kódà alisọ pé tó bá lò ọ̀gbẹ̀sẹ̀ ọ̀gbàládá ọ̀tá ṣùgbọ́n ó lè padà dẹ̀sẹ̀ nígbà míì ó sì lè padà di ládá náà nígbà míì sábàbí kan ní ọ̀fà kí n tó lọ bí májẹ̀mú ẹ jẹ́ ká kọ́ padà síbi pé Islam ó bá àwọn nǹkan kankan lẹ̀ tó jẹ́ pé Islam ó recognize culture gan pẹ̀lú májẹ̀mú wípé nínú májẹ̀mú 6 tí mo sọ yẹn ìkànnù rẹ̀ ní wípé kó jẹ́ pé culture tá à ń sọ yìí kò sí kí ni o alla yukhalifa dalilan shar'iyyan mu'tamadan alayhi ìṣesí tẹ́ ẹ sọ yẹn kò ní lọ tako ṣẹ̀ríà tí ó bá ti tako ṣẹ̀ríà Islam ti gbójú kò sí wàhálà mọ́ ṣùgbọ́n tí èsì yẹn bá ti lọ tako ṣẹ̀ríà kan tó bá ti lọ forí sápọn ṣẹ̀ríà kan tó ti yapa sí ṣẹ̀ríà kan ẹ lè lò ṣe sí yẹn mọ́ ẹ gbà orúfù dànù ohun tẹ́ máa dúró lórí ni ẹ̀rí tó ti wà ńlẹ̀ sápọnà mo fẹ́ kí ẹ̀yin màmá wa yín bàbá wa tẹ́ ń gbọ́ mi ọ̀rọ̀ yẹn lè máa wáìdì díẹ̀ ṣùgbọ́n ká fi clear àlámọ̀rí ọ̀rọ̀ nítorí pé àwọn ọ̀dọ́ mi ń bẹ kankan wọn ó fẹ́ jẹ́ káwọn ẹ̀ máa wò pé ṣé súnà náà wà lélẹ̀ ẹ máa gbọ́ nature bẹ́ẹ̀ lómi ń ṣe rí in tó wulẹ̀ rẹ̀ ọgbà bí ṣe ń bẹ́nu súfí aláwọn gùlátù súfíyà tọ́jà yí pé aláṣejù ni kankan ni ogun gbèrè kọjá ewé ara àwọn tó jẹ́ pé fọwọ́dẹ̀ngbẹ̀rẹ̀ mú ni nínú súfí kò sí tọ́kàn a sì ráhàn tó wà láàrin méjì bó tiẹ̀ jẹ́ pé àtàláṣejù àtònífọwọ́dẹ̀ngbẹ̀rẹ̀ mú àtàláàrin méjì tí máa ń sọ̀rọ̀ ń pa súfíyà máa gbọ́ mi yé o ìpìlẹ̀ rẹ̀ wà nínú ẹ̀sìn tó ní bírákẹ́ẹ̀tì inú mọ́rò sí tá a bá ń dákọ̀ súfí àwọn tọ̀ríkà ti sìn láwa ń sọ aláṣejù tó ti bá àtàláṣejù ni o àtàláṣe ètò ni o àtẹ̀ntọ́ wà níwọ̀n tó wọ̀n sí ni o gbogbo ẹ̀ kò sí inú lànà Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam qawlan wahida tí ò ní ìdàṣẹ̀ ń tẹ̀ tún fún ajá kankan èyí tẹ̀ tún fún ajá kò sí inú lànà Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam wọ́n ń fi tí sọ́dọ̀ ẹ̀ nìkan ni intended design fún ẹnu ẹ̀sìn ní à ń ṣe so ìdí tá a la gbọ́dọ̀ clear kiri ni pé káyọ̀ mọ́ wò pé súnà kan nature ẹlòmíì tó gba súnà ọwọ́ alẹ́ mọ́ àwọn yàrá mọ̀ rò pé súnà ló mú líle wá rárá súnà ní tẹ̀síìr ìrọ̀rùn òní súnà bá dé ìrọ̀rùn ní súnà bá dé náà kọ́ra mi létí torí mo lè gbàgbé àwọn oní àǹbọ̀ bàtà wọ mọ́sálásí a sọ ń bẹ̀ ní ìsìn torí àwọn kan ti wà ládùúgbò àlùmí ẹ̀ẹ́kẹ̀rì tí wọ́n bọ̀ bàtà wọ mọ́sálásí ó lóun rí kànú súnà ó rí kàntó tọ́ àwa ń bọ̀ ń bẹ̀ so ló jẹ́ pé wọ́n wà lógún pa náà ok ṣe ti gbọ́ ẹ máa lé abọ́ta kó mọ́ọ̀sì ni o ẹ máa lé abọ́ta à ń bọ̀ bí ìdájọ́ wọn o súnà tẹ̀ sí ìrìlẹ̀ tẹ́ bá wẹ lómi tẹ́ bá gbé tí a fún kò ní lé dàkà
òun ni ó sì máa lágídí ní ọmọ lágídí rọ náà a ní Islam recognize ṣe rí nígbà tí wọ́n bí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam àbí àìkún tó bí ànábì bàbá ànábì iyun Abdullahi tó bí ànábì gangan Abdullahi yìí ó ní last born Abdulmuttalib tó jẹ́ bàbá ànábì ṣe pípa tá ń sọ kò tí ìsìnkú lọ ń gbà ànábì dìde lójíṣẹ́ so kò tí ìsìnkú lọ ń gbà ànábì dìde lójíṣẹ́ Abdulmuttalib yẹn nígbà tó bí bàbá ànábì tán ọmọ mẹ́wàá ló bí nígbà tó wá fẹ́ wọ́n bá du ipò kan ní Mẹ́kà long story ni ó ti wá lérí wípé tí ipò yẹn bá diamond lọ́wọ́ padà òun ó pàkan nínú àwọn ọmọ òun láti fi rúbọ nígbà tí ipò yẹn bọ́ sí lọ́wọ́ ní a bá da gbogbo kíní tí wọ́n máa dà Abdullahi ní òsàmú ìyẹn bàbá ànábì àwọn ará Mẹ́kà bá ní kí a ní ṣe bí pákéjì náà ní sí báyà náà la lò sáwá àwọn náà la lò sáwá kò nídìí wàhálà kankan Abdullahi tí kíní ìmú ọmọ dáadáa ní òun lálákì jù ní ọmọ rẹ má wọrí jẹ́ abó sàsọ̀rọ̀ òsà sọ́gba ràkùnrin mẹ́wàá ká fi dípò Abdullahi òsà yarí àwọn àjẹm tó ti bọ́ bẹ́ẹ̀ ọgbà 15 20 nǹkan FVC wọ́n sàn lékún tó fi dórí 100 ńgbò olóhùn ọgbà 100 ní bá ní kò sí wàhálà ní bá wọ́n bá para kùn mí 100 láti fi ra ẹ̀mí ta ní padà bàbá ànàbí yes bàbá ànàbí Abdullahi wọ́n fi ra padà orí ìṣesí yẹn làwọn Lárúbáwá wà tó jẹ́ pé culture ti wọ́n ní ẹ bá ti wá pẹ̀mí kan 100 ràkúnmí ni nígbà Islam dé ó fi ilẹ̀ bẹ́ẹ̀ kò yí padà kò fi kún pé ok nígbà tó lọ́gbà nàbí lè jíṣẹ́ lórí ọ̀rọ̀ èmi náà dúró lórí 100 ràkúnmí o so àtàwọn nǹkan míì ibi tí mo lọ gangan ni pé májẹ̀mú tó wà ó ní pé gbogbo tí Quran bá ti clear tó sọ àlàyé bá ti ṣe nǹkan yẹn fíní tí ò mú wá lọ́bọ̀rọ̀ gidi kò sáàyè fún rúrúfù mọ́ lápẹẹrẹ Quran ṣàlàyé bá ti kírun ó ṣàlàyé bá ṣe gbààwẹ̀ ó ṣàlàyé bá ṣe lọ hajj kò sí tí ń jẹ́ pé culture kan ṣe lọ́dọ̀ tí wọ́n ní àmọ́ tìràfùdé Mẹ́kà a fẹ́ gbé Káàbà kan sí ọ̀dọ̀ wa torí pé tá bá ti ń rí àbí àlẹ́ so wọ́n ti ṣàlàyé bá ti ṣe bánàbí láti ṣeun o lè ṣe láti lu yín àfi kó débi tó ló ti ṣe ó tó bá ṣe gba àwẹ̀ culture yín ọ̀kan ọ̀rọ̀ àwẹ̀ so àwọn àfáàfin wá fún wa ní principle kan yí pé al-urfu wal-aadatu ṣe rí ìṣesí culture yurja'u ila kulli minhuma a máa padà síbi ìkíní kejì wọn pé ìṣesí ní culture lélẹ̀ a máa padà bẹ́ẹ̀ fi kulli hukmin níbi gbogbo ìdájọ́ kan hakama bí ìṣàrè tọ́lọ́wọ́n ọba àlékọ́lá àtànàbí tó bá pa láṣẹ wàlámù yahudahu tí ó wá fẹnu àlàsí tí ó ṣe kí ni o tí ó fẹnu àlàsí kí n fún alápèjúwe kan Ọlọ́run ní ẹ ṣe dáadáa sáwọn òbí yín méjèèjì wọ́n bí wàlídẹ́ni ihsana kò wá sọ́rú dáadáa ṣe mara míìkì fún ẹni ṣe ra agbá fún ẹni ṣe ṣàwò fún ẹni àwọn àfáà ní irú eléyìn ó ti pàṣẹ dáadáa ẹ wàá padà sínú culture yín èwo ló bá ti yín mú ń bẹ èwo lọmọ ó ṣe fún bí rẹ̀ táyọ̀ fi di pé ọmọ ẹ̀ ó sì dáadáa èwo lọmọ ó ṣe fún bí rẹ̀ tí wọ́n sọ pé nínú ẹ̀yà wa o tó bá jẹ́ wípé nínú culture ti yín tí ọmọ tí ó bá tí ìfojú kan òbí rẹ̀ lẹ́ẹ̀kan láàrin ọdún méjì ọmọ tí ó jẹ́ pé ọmọ lè mọ́ lọ bòbí rẹ̀ wò lọ́dún kan ọdún méjì tó ẹ pé tó bá pọ́dún méjì tí ó lọ nínú culture ti yín ọmọ yẹn ti dọmọ bú nínú ṣẹ̀ríà Islam náà ẹ ní sọ pé kílẹ̀ rí pọ́dún méjì ni ṣé bí ń tẹ́ ẹ̀mọ̀ nú Islam ti fi yín lẹ̀ pẹ̀lú culture yín torí pé ń tẹ́ ẹ̀mọ̀ yẹn kò tako nǹkan kan nínú ṣẹ̀ríà Islam kẹ́gbọ́ pé ẹ ṣe dáadáa sáwọn òbí méjèèjì ẹ sì má yapa wọn
dáadáa tó wá ní àṣẹ wọn á ní à inú dáadáa ni pé kọ́mọ inú táàfùmọ̀ kọ́mọ ní sí dáadáa ni pé ó lọ bùbí rẹ̀ wù lẹ́ẹ̀kan láàrin oṣù méjì lọ́dọ̀ wa ọmọ dáadáa ni ẹ̀ẹ̀kan láàrin oṣù mẹ́fà ọmọ dáadáa ni ṣùgbọ́n tó bá ilé ṣe tí ọ̀lọ́bẹ̀ owó tó fi pọ́dún méjì tó bá jẹ́ pé nínú kọ́ọ̀tsọ̀ wọn bó ṣe rí nìyẹn ṣẹ̀rí àjẹkóyè wa wípé ọmọ yẹn ti dẹni tó yapa òbí rẹ̀ wọ́n ní kí ló dé kò tí ì ju ọdún méjì náà lọ wọ́n ní lọ́dọ̀ tiwa o tọmọ ọba ti lè wá sọ́dún èèyàn láàrin ọdún méjì ọmọ bú ni ìta bá sábà lọ́dọ̀ wa nu kọ́ọ̀tsọ̀ tiwa nu tá a fi mọ ọmọ rẹ nu a sọ pé Kùránì bá kẹ tí wọ́n á ní kílẹ̀ rí wa náà lọ sọ pé wọ́n bí lè wá lè dé ní ihsana. Inti mo sọ yìí ẹ̀kọ́ nu ilé ké ó fẹ́ ntọ́nà rẹ̀ bá fẹ́ jè díẹ̀ òní ṣùgbọ́n a gbọ́dọ̀ fi ṣàlàyé ọ̀rọ̀ kó lè bá yé mọ̀ ń bọ̀ bí ọ̀rọ̀ owó kò náà bákan náà nínú intaatu fi mọ̀ lọ́kọláya ọlọ́ni wa ashiruhunna bil ma'ruf ẹ máa báwọn àyàwó yín lò bil ma'ruf sẹ́ni ma'ruf ń bẹ́ orúfù náà ní pẹ̀lú kọ́ọ̀tsọ̀ tó dáa àwọn àfáàní láti bí orúfù náà wọ́n ti mú ma'ruf kódà Ọlọ́run pàṣẹ pé wa'mur bil uruf ẹ pàṣẹ dáadáa orúfù ma'rifa náà ni ma'ruf gbogbo ẹ̀ ìntọ́ dáa ni à ń pè bẹ́ẹ̀ so culture náà ni àwọn là ń tún sí pé ìntọ́ dáa culture ni nínú èdè Lárúbáwá Ọlọ́run ní ẹ máa bára yín gbé àtọkọ àti ìyàwó bilmaruf pẹ̀lú ń tẹ́ ẹ mọ̀ sí dáadáa lọ́dọ̀ yín ṣé mọ̀ pé òǹdè kan ti wà ńlẹ̀ o yín tá a mọ̀ sí dáadáa yẹn tó bá jẹ́ wípé ó ti lọ forí gbá ṣẹ̀ríà kò sí orúfù mọ́ o kò sí ó ti dàídá o torí pé ṣẹ̀ríà nípìnlẹ̀ so ń gbọ́ lọ́wọ́ ni wọn báwọn ìyàwó yín lò pẹ̀lú dáadáa tó bá jẹ́ pé lọ́dọ̀ ti yín ń tẹ́ fi mọ̀ pé obìnrin ń lo obìnrin yìí Islam dákẹ́ lórí ọ̀rọ̀ àwọn nǹkan kankan ó ti gbé ìwọ ọkọ wá ó gbéyàwó wá ìntọ́ wá sẹ́kù lápẹẹrẹ nínú culture lọ́dọ̀ ti yín bó ṣe wà ní pé ìntẹ́ ẹ máa ń ṣe ni pé tẹ́ ẹ bá ń ṣègbéyàwó ọkùnrin ni a máa ń sìn lọ ilé obìnrin Islam sọ lórí rẹ̀ mọ́ ká èèyàn ọkùnrin ṣe àwọn ọmọ gbélé obìnrin no ó takú culture táwọn kẹni ó lè jẹ́ lọ́dọ̀ àwọn ẹ̀yà míì instead tí wọ́n fi sin obìnrin wálé ọkọ ni wọ́n sì lọ lé ìyàwó so tírọ ẹni bẹ́ẹ̀ bá sì ti lọ fẹ́yàwó ń bẹ́ẹ̀ ẹ bá kẹ́rù rẹ̀ ẹ tẹ̀lé ẹ bá ṣe róró nkíró alájà ní di ọkọ ìyàwó ẹ kọrin tẹ̀lé lẹ́yìn náà ni pé àjà ní ń re ilé aya so ṣe àpẹẹrẹ tí ní ń re ilé aya so kò wọn ò sí òun wá sí ilé ọkọ nu mú ìbá yẹn dá sí pé abẹ́ wa rí àfàlàgbẹ́já wọ́n mọ̀ sí dáadáa kọ́kọ́ tó wá jẹ́ pé tí wọ́n fi mọ̀ pé lágbẹ́já yìí sí dáadáa sóbìn ònu tó ẹgbẹ́ nínú tẹ́ ẹ mọ̀ ní orúfù lọ́dọ̀ yín tẹ́yìn fi máa ń kẹ́yàwó ni pé ọkùnrin ní máa ń lọta ara dáadáa ni pé ọ bọ́ọ̀dì ọ máa lọ culture tí ni pé ọkùnrin ní máa ń lọta ayàtà àmọ́nà ní pọ́lọ́ sọ pé wa ashiruhunna bil ma'ruf kò sí náà sọ àdísì kẹkẹ tó wà sọ́fà pé wá ẹ̀tọ́kọ sí lè fi lọ́ta orúfù lápadà sí níbẹ̀ mo rò pé yé báyìí culture náà padà sí mo ń sọ bí àwọn bíi tí Islam ń gbé wá padà sí bí culture ọbọdẹ ata ọlọ tó ẹ pé ní tá a fi mọ̀ pé dáadáa lọ́dọ̀ yín nínú ẹ̀yà yín ni pé iṣẹ́ ilé ọkùnrin ní máa ń ṣe kò sí náà sọ̀rọ̀ póbìnrin kò ṣe pé nínú culture tí a ṣùgbọ́n tó ẹ pé nínú culture tí tí ẹ bá bọ́kùnrin nídìí ewédú ìhàn wọ́n tún ní òwe fún pé ọkọ̀ bá ń gẹ́ tí ìhàn yọ tí ẹ ò bá fi lọ pé ṣé nǹkan ò mú ọ àmì lọ́sọ̀ di ọkọ̀ bá ń gẹ́ sẹ́wọ̀n kí ní culture wọn ló fi dájọ́ ń bẹ̀ ọ́ Islam ọ̀tàkù so eléyìí lè máa hàn yọ kílẹ̀ ọ̀ lè máa hàn yọ tó nínú fámìlì tiẹ̀ wọn lọ́kùnrin ní máa hàn ọyọ tí ó fi lè satisfy pé lágbájá ìmọ̀tọ́jú obìnrin gbogbo ẹ̀ bọ́ sọ́ndà pé wa ashiruhunna bil ma'ruf báṣì wá máa mú lẹ́yọ kọ̀ọ̀kan nu hátà níbi ọjà rírà àti títà inú tí Islam gbé kalẹ̀ ni pé àrídọ̀ bayna tarafayn igun méjèèjì gbọ́dọ̀ yọnu ní tí mo fẹ́ tà àti tí ẹni tó fẹ́ rajà àti ẹni tó fẹ́ tajà ẹ yọnu síra yín tó bá jẹ́ pé lọ́dọ̀ yín Islam wá sọ pé bó ni nǹkan bẹ́ẹ̀ lẹ gbọ́dọ̀ yọnu pé mo gbọ́dọ̀ sọ̀rọ̀ jáde pé mo yọnu sí o níbi nìkan àti tọ̀láàkù nìkan lọ̀rọ̀ ti lè jáde
pé sọ gbà bẹ́ẹ̀ máa fẹ́ yín fẹ́ ṣùgbọ́n bí a fẹ́ gbalé a fẹ́ tekini wọ́n Islam tú kálukú lẹ̀ pẹ̀lú culture ìlú rẹ̀ pẹ̀lú nature ìlú rẹ̀ mo fẹ́ rẹ́ǹtì ilé o ti wá wọlé o lọ́dọ̀ tí ń tọ́ ẹkún tó bá tẹ́yàn lọ́rùn ẹkún ni ẹ máa ń bú sí ló bá bú ẹkún wọn ni alhamdulillah sígbà tí mọ̀ pé lọ́dọ̀ tí yín ẹkún ni dẹ̀lílù pé èèyàn yọnu ó wù ilẹ̀ rí pé ó wù ọjà ti parí nù ẹ ti sílẹ̀ ọjà yẹn panu pé ó ti sunkún lọ́dọ̀ àwọn ẹlòmíì ní culture míì tó bá bú ẹkún bá wọn pé kí ló dé ìrùlé ilẹ̀ wa mú mi wò pé tó bá ti lè sọ́bà ilé ìbànújẹ́ nù ọjà yẹn èé sọjà mọ́ tẹ́ ẹ bá gbowó owó àràmù lẹ́gbà torí kọ̀ yọ ẹ̀ ń tọ́ra lọ́rùn ẹ rí i pé kí là ń lò culture orúfù àádà ìlà ń lò bá wọn káwá padà sẹ́rí Yorùbá láwọn àṣẹsí kan tó jẹ́ wípé culture Yorùbá ni tí Islam ò sì takò ọwọ́ pọ̀ ṣùgbọ́n gbogbo ẹ̀ ìlàwọ̀ ọ̀dọ́ táwa ní Islam wò pé haramu lélẹ̀ ẹ̀bídíà lélẹ̀ kíníkà lélẹ̀ alákọ̀ọ́kọ́ náà Yorùbá láìkì ìnáwó Yorùbá sì ní kíkọ́ ọ̀kan fún nǹkan kọ̀ọ̀kan Yorùbá ní kíkọ́ ọ̀kan fún nǹkan kọ̀ọ̀kan ẹ káàárọ̀ ẹ káàsán ojúgbòòrò ẹ ti ń dirun lọ́wọ́ òǹyà ọ̀yà o kíníkà o gbogbo iṣẹ́ kọ̀ọ̀kan téèyàn ń ṣe lọ́wọ́ ni Yorùbá ní fún lókùrú ìgbà tí kò bá ti mú ọ̀rọ̀ ẹbọ lọ́wọ́ Islam ò takò Islam ní tá bá ríra wa ká sálámà ọ̀sálámà tà sálámà alaykum wa rahmatullahi wa barakatuh ó lè padà nù kọ́ọ̀tsọ̀ yín torí pé ní tí Islam ọkọ̀ gbá ni pé ní tí a fi kíra yín tẹ́ bá ríra yín sálámà sí ó ti ṣe yìí ó lè ṣe ti kọ́ọ̀tsọ̀ yín náà tí ì bá ti ń sọ̀rọ̀ ọ̀kẹ́ ojúgbòòrò òyà ọ̀yà kò sá burú mbẹ̀ kọ́ ọ̀rẹ́ ń tọ́ sọ̀rọ̀ ẹ̀kọ́ wá ní ọ̀sọ̀rọ̀ burúkú jáde rárá kò sọ̀rọ̀ burúkú jáde àyàfi tó bá jẹ pé nìkan bá lè mẹ́rin wá pé gbólóhùn yẹn o gbólóhùn ẹbọ ni bákan náà bí Yorùbá ṣe láwọn àṣesí yẹn Yorùbá láìkí gbogbo nǹkan kọ̀ọ̀kan ká ṣàlejò ká ṣe gbá káwá lọ bí súná ọmọ ṣe rí bó ṣe wá àwọn bàbá wa ń pìlẹ̀ yẹn náà tí wọ́n jẹ́ àwọn bàbá wa àfà wọ́n wá ní àwọn orúfù kan tá a máa pè ní pé orúfù yẹn o a máa tún sọ́ndà àlẹ́ orúfù lè khas tó pé láì àwọn alálàáfà nìkan ló wà ìṣesí yẹn àwọn alálàáfà nìkan ló ní tó ti yé wọn àwọn àbọ̀ bíi tí Islam bá ti ṣàlàyé ẹwà ń bí Islam ti ṣàlàyé lè kọ̀ lọ́mọ́ lápẹẹrẹ dé mú bí ọ̀rọ̀ súná ọmọ wa Islam sọ fún wa pé yu'aqqu anil mawludi wa yuhlaku wa yusamma yawma sabihi ẹ máa fárí ọmọ wọ́n máa ń fárí ọmọ wọ́n máa ń pẹran súná rẹ̀ ọkàn mú wá ní majhulu bá ó mú wá ní khabar wal muradu bí insha ẹ máa fárí ọmọ ní túmọ̀ rẹ̀ máa túbà ẹ máa pẹran súná ọmọ yawma sabihi tó bá dijọ́ keje Islam wá sọ pé tẹ́ ẹ bá pẹran tán ẹ wá lọ sí ẹ wá lọ jẹ ó ní ẹ pẹran òkè ó ti wá pẹran inú kọjọ tí ní ké ẹ máa rò mọ̀lá sí ta ló sọ mọ́ pé bídíà ní báwọn inú kọjọ tí wá ní pé tá a bá fẹ́ kọjọ àwọn alálàáfà àwọn òkè nígbà yẹ pé dọ́kejì lànà bí ìdáàkọ ẹjẹ akóra wájọ níjọ́ kejì o ká fi sí àwọn sọ̀hábà lọ́mọ ń gbé ọmọ bá nàbí láti sọ lóko àbí òkè ilé súnmọ́lé ni ẹ jẹ́ káwọn àfáà náà wá gbogbo òṣèṣe léyìn kò tí ì sáburú mbẹ kò tí ì sí nkẹkẹ tó takò ṣùgbọ́n wo ni ọ̀dá ń bẹ òkè àwọn àfáà wá àwa òkè àwọn àfáà wá ọmọ kéw sáàfáà rẹ̀ torí pé bí ọ̀rọ̀ owó kò nà kọ̀ọ̀kan bàbá alágbájá tí ń ṣiṣẹ́ lógún pa àbí tí ń ṣiṣẹ́ ní gbági tó lè súná ọmọ tó pa àwọn àfáà wọn ègbò owó kò nà ń bẹ ọmọ kéw tí ń ṣe ṣíṣe tó pe àfáà rẹ̀ ó ibẹ̀ lówó kò náà ti pilẹ̀ ọmọ kí ló sọ pé mo fẹ́ sèkò rà àfáà mi sẹ́kùn lọ sọ mo fẹ́ kí wọn káàbọ̀ orúfù ti yí ni ó fẹ́ kí wọn káàbọ̀ òkè ọ̀nà wo lọ fẹ́ gbà sọ́ọ̀ máa jó ni tó yẹ pé jó ni kó máa lùlù sí ó ti sì ó fẹ́ máa náwó sí wọn lórí káàbọ̀ òjókòó kìnnìkan káàbọ̀ àmì báyìí ọwọ́ náwó sí ẹ nínú agbádá bí ìgbà tí yẹn náwó fún lórí ó ti jọ sí àwọn olórin ọlọ
ṣùgbọ́n ó ní owó yìí owó 5,000 naira alápútá yányá kọ́mọ bá lọ lé owó kò náà so gbogbo mẹ́tọ̀dù eléyìí ẹ dákun ìntàfin dára wa láyéráyá tí ò sí násù kankan torí pé kò sí násù kankan tó wà pé mọ́sí ní sísítàmù sọ ni pé pẹran ẹ̀yìn náà kéde wá pẹran tẹ́ ẹ fẹ́ jókòó kò sábúrú bí ẹ ti ń ṣe lọ́dọ̀ ti yín nù ẹ bá sì máa jókòó bí ẹ ti ń ṣe lọ́dọ̀ ti yín nù ṣùgbọ́n ìwo ni ọ̀dá oníkáwọn àfáà kún wà lóde pé àwọn adébi tá a ti fẹ́ gbó kọmọ jáde báyìí owó kọmọ ọmọ gọ̀ owó kọmọ ọmọ ràn sí àkè kọmọ ọmọ gọ̀ kọmọ ọmọ ràn ó ti ń lọ síbi ọ̀rọ̀ ẹ̀sìn o ta ni ó nìkọ́ gọ̀ ta ni ó nìkọ́ mọ̀ ràn sí àwọn àfáà lọ́wọ́ lélẹ́yìn ó kọ ọmọ ha sórí kinní kan ẹ wá ń fa ìdí àgbowó lọ́wọ́ àwọn èèyàn ẹ wá sanwó kinní kan eléyìn ọ̀dá wala yasaluna nasa ilhafa Kùránì clear léyìn máa pa àwọn èèyàn lọ́rùn torí pé ẹ fẹ́ gbowó ẹ wá mọ wá gbọ́ pé ọ̀rọ̀ tó kú túbà nítorí ó fi máa dàgbà ọ̀sẹ̀ kan láàrin ìjọ kan nítorí ó fi nǹkan àdúrà tá a fẹ́ ṣe ẹ̀díjú ẹsẹ̀ kìíní kan gbogbo eléyìn wọ́rọ̀wọ́rọ̀ nìyàn ṣùgbọ́n ẹni tó náwó ṣé ẹ rí owó kò ná ìsìláhù terminology àwọn àáfà wà nílẹ̀ Yorùbá ni kò lè ráyè nù kí ó pé torí pé orúfù bìkan yàtọ̀ sí bìkan lọ́dọ̀ Lárúbáwá ẹran lásán àwọn a máa jẹran wọn a máa fi sóúnjẹ èyí jẹran lásán bí kì í ṣe culture tiwa ru àmàlà owó kò ná wọn kàn fi ìsìlá àwọn àfàṣẹ rí owó kò ná a ní terminology fíìdì kọ̀ọ̀kan tó yàtọ̀ síra wọn lápẹẹrẹ àwọn tí ń tẹran àwọn alápàtà tí wọn bá dákọ ẹ̀kọ́ sẹ́wọ̀n pé ìran owó kan ní lọ́dọ̀ wọn ìmọ̀mọ́ o ṣùgbọ́n gbà tí mo bá wọn kan tájá lápàtà gbélé ńgbà kan tí ẹ máa ń sọ̀rọ̀ wọ́n mọ̀ ní ẹ̀kọ́ àmọ̀ sẹ́yìn pé ẹ̀kọ́ ó ní iye owó lọ́dọ̀ alápàtà ẹ̀kọ́ yẹn sẹ́yìn pé táwọn bá gbọ́ ẹ̀kọ́ jíjẹ làwọn kà sí but orúfù tiwọn culture tiwọn ìṣesí tiwọn ni pé wọ́n ti mọ̀ pé èlò lọ́nà ẹran ẹ̀kọ́ méjì àmù kan ni àmù tí ẹ dákọ̀ kì í sáàmù tí wọ́n fi mú mi nínú ilé ó ti jọ yé wọn tí ẹ rí owó kù náà kò yàtọ̀ sí gift náà ní ẹ̀bùn àtẹ̀ntí ẹ̀ ń fún lẹ́ńfílópù tí ẹ̀ ń pè wá bí wáàsí tí ẹ̀ ń fún ọ lẹ́ńfílópù tó gbà adíyá náà ni ọmọ akẹ́kọ̀ọ́ náà ló fẹ́ sá adíyá àbá àwọn ọwọ́ change okọ kò ní adíyá ọsọ di owó kò náà tí wọ́n change okọ ní terminology láì wọn ni ọ̀nà wo lágbàgbà ọmọ akẹ́kọ̀ọ́ lọ tàdí mẹ́yìn lọ́nà ọ̀kan bọ̀ ọwọ́ ni àjòkádà àwọn àbáwá ni pé kó bá kó rorò jígbà ní àṣẹ kìíní bọ̀ gbogbo eruku à ń ta lójú títì èèyàn á ní ìwà lélẹ̀ yìí lè ti fẹ́ wọn mú dídìrín díẹ̀díẹ̀ lọ iyọ̀ òun ò ṣe so a máa ń fi mú túlẹ̀ so àwọn tí ò gbà ń bẹ̀ ńlá address mo rò pé ó clear díẹ̀díẹ̀ so ó ní pé lókùrú ìgbà tí culture tí ọba ti lè lọ forí gbá ṣẹ̀ríà Islam ní ẹpẹran súná ọmọ ẹlòmíràn àáké ẹ̀sánà bíi ní ká ṣe àmàlà sí abẹ́rẹ́ okay ngbò ní apẹran laisa kullu ma yufham yuntak kìí ṣe gbogbo nǹkan téèyàn bá gbọ́ yé ni ẹ sì máa ń sọ náà kìí ṣe gbogbo nǹkan téèyàn bá gbọ́ yé ni ẹ sọ ó ní ẹpẹran ṣé ọ wà lọ jùnú ni ọ wá ń ròyìn pàánà bí ó tún máa sọ pé tó bá apẹran tán ó wì ó kún ọ wàá ṣe gbá ìwọ ní ọfẹ hàn tútù ni pé káwọn èèyàn lọ jẹ ọlọ ó ti sí ní ẹpẹran ọ sáà mọ̀ pé kì í sáwọn dìrìn ló ń bá wí bó ṣe wá ṣẹran ó kù sí ọ lọ́wọ́ ìwọ kan ní àkòdí ìdí jẹ́ ń báwọn èèyàn sí kí n tún fàmàlà sí kí n parí iṣẹ́ kí n tún fún olómi tútù sí bí n tá a bá gbé fún yẹn bó bá ṣe rọ̀ yẹn lọ́rùn tòbí ládò sí pọ̀ nù ẹni tó gbé ẹran tútù fún ó ti dá ìnáwó ata epo nǹkan ìnáwó díẹ̀ kọ́ ní bẹ̀rẹ̀ yìí kú adìẹ but eléyìí tí bá pákéjì ẹ̀ ó tún bá fínú tékèwé mọ̀wulẹ̀ dààmú kódà ó lè lọ lẹ́kọ̀ọ́ lọ jẹ nǹkan rẹ̀ ó tún fínú láìlọ́n ó tún kọ́kọ́ sí so nǹkan tó bá fẹ́ ẹ má jà fúnlẹ̀ mọ́ afẹ́sí márèjì so ti yé báyìí afẹ́sí márèjì ọ̀rọ̀ nìka ń tó wà nù tíà igun méjì àbí igun bí ta ti fẹ́ yàwó àtẹ̀ntọ́ fẹ́ yàwó wàlíyù èèyàn bíi méjì kan wọ́n lè ṣe nù pálọ̀ ìwọ ní lọ́dọ̀ tí a ta fẹ́ sí ìnáwó sẹ́rí ìpìlẹ̀ gan gbogbo kálukú tí máa ń sọ̀rọ̀ káfẹ́ sí ìnáwó nìka gan ilé ọkọ ni wọ́n ti lọ sí wàlímà
ilé ọkọ ìtumọ̀ rẹ̀ náà ni pé ọkọ ní ọkàn lọ yọjú bẹ́ẹ̀ ó sì mú ìyàwó wálé nígbà mú ìyàwó wọlé tán tó délé lọ́dọ̀ rẹ̀ oní àkáwọn yẹn lẹ́nu jọ pé alhamdulillah mo ti fẹ́ yàwó mo fẹ́ ṣe ń jẹ ẹ̀dùpẹ́ bó ṣe wà nú o but Islam ó sọ pé ẹ lọ mú ìyàwó wá but nínú culture tiwa ẹni tí ń ta kó gba àwọn tí ń ta kọ̀rọ̀ yìí ilé ìyàwó la mọ̀ máa ń lọ ṣe bí culture wa ni ilé ìyàwó là ń lọ náà múnú tí àjẹsọ bá pé ilé ìyàwó ni ká lọ níbo ní a ti tẹbí tàbí ẹni tí ní ká lọ sí wàlímọ̀ ṣé ó yẹ kó lọ bẹ̀ kó má gbóúnjẹ lọ́wọ́ ni kì í ṣe dọ́nà wọn ní ó sí wàlímọ̀ náà gbogbo àwọn ìyàwó tánàbí fẹ́ ànábì ó sùn mọ́ wọn tán tó bá ní ká la súlá mọ́lẹ̀ pure nígbà wá sùn mọ́ wọn tán oní àkáǹsà àbíjọ nílé ọkọ but lónìí níbo làá ti ń ṣe torí pé kọ́jọ́ wa ni pé ilé ìyàwó là ń lọ gbogbo tí wọ́n sì kọ́ lé àwọn ìyàwó ní orúfù ní ẹrù ìyàwó ìyẹn ṣe sàdáàkì Ankara Dubai bàtà Kútọ̀nù kìníkà kẹkẹbá gbogbo eléyìí kò sí inú ṣẹ̀ríà ìtọ́ka ọkọ ni pé kí lówó orí ìyàwó sàdáàkì ṣùgbọ́n tí wọ́n ń kọ́ ń tà ń gbà àṣà ni tí Islam ọ̀tako ẹ̀kọ́sù méje wá in tí Islam ọ̀tako mẹ́rin ni pé abárí inú list yẹn bá ní ọtí kíní kan ọtí bíi bò kí ló dé sí àbáyàwó fẹ́ máa mú fònà ga oní àbáyàwó olùkẹ́ alẹ́kọ̀ọ́ yóò ní ẹ̀yọ́ kò ń bẹ̀ ọtí ń àwọn òní sí wọ́n ní ẹ̀rẹ̀ abo ẹran kí ló dé ẹran torí kó bìnrin lẹ̀ mú lẹ́fù bí jìnnà kí ló dé sí ẹran là mú lọ ni ẹ̀yà abo ẹran kò ń bẹ̀ so ìyẹn wà negotiable àṣẹlẹ̀ so ẹrù tá à ń kó lọ ṣebí culture náà ni gbogbo kálukú tí lè gẹ́gẹ́ náà ló kó lọ bí tí ẹ ti fẹ́yàwó lẹ́rọ̀ so ló jẹ́ pé ká fi sùúrù ṣe àsìkò tí wá lọ ṣé a sì lè sọ̀rọ̀ ìrìn àjò bẹ́ẹ̀ tó rò dídí ìrìn àjò mo tún ti tọ́pìkì ẹ̀ pé ìrìn àjò yánu torí pé ó jẹ́ ìyanu náà ni ọ̀rọ̀ òfin tí ìkàn so àwọn nǹkan yìí ká fi sùúrù ká fi ṣe so tá a bá rẹni tó lòun ò ṣe kò sí mọ́ṣíkìlà ṣùgbọ́n tó bá rẹni tí ń ṣe ìyẹn kọ́ lọ́jọ́ ń bí díà àwọn èèyàn ti wá sọ ọ̀rọ̀ òkò náà di bákan ok bàtà wíwọ̀ wọ mọ́sálásí nígbà náà mọ́sálásí tá à ń sọ mọ́sálásí ànábì wọn ò sí táìsì ẹ̀ o wọn ọ̀rẹ́ o a lè wọ bàtà kírun sọ̀hí àjíyàn a wà lórí fídì a lọ sí nǹkan kan abẹ́ kírun bẹ́ẹ̀ abẹ́ kírun sókùlà ó lè wọ bàtà ṣùgbọ́n mọ́sálásí ààrẹ mọ́sálásí a ṣe táìsì sí olóòkàdísì pé wọ́n ń wọ bàtà kírun láyé ànábì ṣe bí inú mọ́sálásí ebútú ni ìwọ ti wá fẹsẹ̀ rẹ ní gbogbo geographical kíní Ìbàdàn orin káàkiri orin òde lábọ́ òde bẹ̀rẹ̀ ó ṣe gbogbo ẹ̀ ó tún gbòkè sápàtì lọ ó ṣe gbogbo ẹ̀ ọwá ń bọ̀ gbogbo ẹsẹ̀ gan ti múrukú àti ẹmọ jáde nù kànga ọwá gbẹ́sẹ̀ wọn mọ́sálásí táwọn ó sì jókòó bẹ́ẹ̀ ó ti fi bàtà rẹ tẹ̀ nǹkan ọwá jókòó ẹnìkan ọwá sì yóò jókòó pẹ̀lú eruku ẹsẹ̀ rẹ á nà ọ̀bọ̀ ta ni á sọ lóòótọ́ lọ kàdíìsì ṣùgbọ́n ọ̀gbọ́yé wọn náà níbi wọn bàtà kírun ṣùgbọ́n ibi tá a ti ṣe táìsì ní ìsìn àṣetáìsì rẹ̀ wọ́n fẹ́ wọ bàtà wọ́bẹ̀ àpàníọ́ a máa ń wọ bàtà wọlé ìjọsìn wa sọ̀hẹ́ kọ̀sá burú mbẹ̀ a lè wọ bàtà kírun kọ̀sá burú mbẹ̀ ṣùgbọ́n wọn náà wò tí ìbá ṣe ń tọ́ dọ̀tí kó tí wàá fẹsẹ̀ náà gbàrà náà gbòòrò lọ so kọ́ wá gbé wọlé bá òjò tó ń rọ̀ ọtẹ̀rẹ̀ wọ̀ ọtẹ̀rẹ̀ mọ́lẹ̀ sí yàrá tó ń gbé gangan tí mo sì ń wọ bàtà wọnú bẹ̀nu ó ti tẹ̀rẹ̀ mọ́lẹ̀ ó tẹ gbogbo ẹ̀ ọ wà á gbé wọnú lé bá ó yẹ kí wọ́n mọ̀ yìí pé ọ apply wisdom. So mo rò pé káfá ìbéèrè lẹ̀ dáadáa torí pé tí n bá mẹ́nu lérí àjò àlébá débì ká ìyìn sì fẹ́ kó pé méjì so ọ̀rọ̀ owó kò nà tá à ń ṣe fáwọn àfáà wa so kò mú wàhálà dání so kì í ṣe àwọn ni wọ́n ń béèrè pé ẹ gbọ́dọ̀ má ṣe owó kò nà fa ọmọ kẹ́hónú orúfù kéwù ti wà nílẹ̀ Yorùbá yìí ó ní pàkà òkà àwọn àfáà wa so wọ́n ṣe òde wa
ọ̀dà owó wa iná àlẹ́ kò yàtọ̀ sówó epo kò yàtọ̀ sówó ọkọ̀ ó kọ́ lọ yàtọ̀ àwọn tá a lọ lecture náà tá a la jókòó tí a gbé àsóde àtòdé súná ọmọ tá a sì wá sí ń bẹ̀ tá a ní pure súná gẹ́gẹ́ lẹ́yìn bẹ́ẹ̀ bá níbi sí ní asínì nígbà náà níbi sọ kókó sí bá so irúfù wọbẹ̀ torí pé wọ́n tú wa lẹ̀ nígbà wá sí tẹ́jẹ́ fún ọlọ́wọ́ ẹ̀fù pé sheikh ẹgbà ẹ bá wa fi wọkọ̀ ìtumọ̀ náà lówó owó kò náà nù envelope tí wọ́n fọ àwọn pákéjì ẹ̀rọ náà tí ọ̀ máa riwo lọ àwọn ilé láwọn láìkí ariwo kí ni problem owó lówó oúnjẹ gọ́yà kan náà méjèèjì alimuhim afẹ́kọ́ àwọn àfa wálé so kọ́nà ọ̀bàlẹ̀ kọ́lá kọ́ sànù níwọ̀n bá bí ìmọ̀ tèmi ṣe mọ àtàgbọ́yé súnà so tó bá níyẹn sálù súnà kò sí problem wọn gba fọ́ọ̀mù rẹ̀ lọ́wọ́ èèyàn so gbogbo àwọn tí wọ́n dára láàmú lágájà mọ̀ sọ fún wọn sálù súnà kéré kan so ọlọ́run ti sọ eléyàn ó ti jẹ́ clear sí a kì í sọ̀dọ̀ ẹ̀dá ló ti gba fọ́ọ̀mù náà so ṣé ọ̀rọ̀ tẹnu tiẹ̀ náà àti máa sọ gbogbo àwọn tí wọ́n máa ń lé àwọn èèyàn sáwọn èèlórí pa láwùjọ ẹ rí i pé wọ́n contribute nǹkankan ànábì ní alimu'minu alladhi yukhalitu an-nasa wa yasbiru ala adahum khayrun min al-mu'min alladhi la yukhalitu an-nasa wa la yasbiru ala adahum ẹlòmíràn ni wọ́n wọlé báwọn yẹn ṣe ó kálẹ́kù àwọn ilé wọn bí díà ní wọn kìíní kan ní ẹjọ́ wọn lọ ẹ̀sùn létí ara àwọn ànábì ní mùmínì tí ń rúpọ̀ máwọn èèyàn lọ́dá akọ kọ̀dá akọ mùmínì èèyàn tájọ́ ń gbáyé wa yasbiru ó sì ń rúpọ̀ mọ́ wọn wa yasbiru ala adahum ó wá ń fara da ìnira tí a fi ń kàn khayrun ó lóore ju mùmínì tó jẹ́ pé la yukhalitu an-nasa ọlọ́wọ̀n ní báwọn èèyàn ṣe dáwà ní mí o wà láyé síbíra láàdáhùn á bèèrè pé ó ti ẹ̀fara dá aburú tí a fi ń kàn sí àwọn kí múmi nílànà méjèèjì náà ìwọ tọ́ sára tọ́ lọ́ọ̀ báwọn èèyàn ṣe áńtà mọ́mìn àwọn tí ń báwọn èèyàn ṣe mọ́ bu ẹ̀ pé ẹ̀ fọ́dọ̀ pẹ̀lú mẹ́sì mọ́ máa ń yíwù ní wá olódo ní ọ́ni tó ti bá àwọn èèyàn gan lànà bí lólóore torí gbóngbò bá rí wọn ṣùgbọ́n pẹ̀lú májẹ̀mú náà ni ó kọ́mọ̀ páwọn ẹni wọn ò ní báyé ègún jẹ́ tí wọn ò ní wọ́n lọ yóò lè dúró tán ṣùgbọ́n kó fara rò wọ́n kó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ àìmọye nǹkan míì téèyàn máa ń rí gbà pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ tí èyí ṣe ó rí nǹkan míì gbà míì ó ní correct ẹ̀ lójú ẹsẹ̀ lè hikmatin nítorí hikma wisdom tó wá behind ẹ̀ so gbogbo ẹ̀ náà ló ní uslub ló sì ní ọ̀nà téèyàn máa ń gbà kọ aburú kọ́lọ̀ balẹ̀ kọ́lá kó sálẹ̀ kó àánú rẹ̀ lórí wa 09098 889939 091 2 mẹ́rin 22 29 so kó tó di pé àgbàbèrè wọlé prógámù tí a polongo fún wa tó jẹ́ ti tàwọn obìnrin ní ìjọ Friday àti akí gbogbo àwa tí a wá alhamdulillah àríkè prógámù náà wáyé encourage gan kọ́nà balẹ̀ kọ́lá kí ó ṣàlékún dáadáa rẹ̀ fẹ́ ní kọ̀ọ̀kan wa so èèyàn máa ń fààyè ilẹ̀ fún tọlọ́run láti máa gbọ́rọ̀ Ọlọ́run so ayé ti bàjẹ́ gan Facebook tọ́lọ́ fẹ́ máa jókòó tí nǹkan kó tó rí nǹkan gidi kan gbọ́n bẹ̀ báyìí aburú bíi mẹ́wàá lọ́ọ́ máa gbọ́ lọ bí eléyìí sépèfélé eléyìí kíní kan báyìí Islam sì ní ẹ̀sìn mímọ̀ ni aṣọ àwọn àdájọ́ kan mẹ́tọ́ jẹ́ pé ó lójú obìnrin tá a bá kọ́ àwọn tó wà ń bẹ̀ bíi 98% ó ní ọmọ pé ìdájọ́ ẹ̀ ó ti gbá wọn sínú lórí ọ̀rọ̀ ọ̀run tí obìnrin bá ń ṣe menstruation lọ́wọ́ tí òun ò sì ní mọ bí wọ́n ṣe so téèyàn bá wá gbìyànjú kọ́ máa jáde kọ́ máa sàwọn ẹ̀rẹ́ kan kọ́ máa wá àlékún ẹ̀sìn rẹ̀ sẹ́yìn pé yọ́kàn yakú rẹ̀ tẹ̀lé èèyàn á pàdé Ọlọ́run àwọn kan ó gbọ́ orí di ẹ̀sìn débẹ̀ ìwọ máa gbé half package bọ̀ so ṣé half package àlìjẹ́ náà wà ní kò sí half package wọn kàn ra ti ọ̀daràn ni pé ọjọ́ máa bá tiẹ̀ lọ ẹ̀sìn bẹ́ẹ̀ nìkan ló gbódi dídé so kọ́lọ̀ balẹ̀ kọ́lá kó ṣàánú wa so inshallah tó bá tún di October 1 eléyìí ṣe wá sí obìnrin gbogbo èèyàn pátá ni so atọ́kàn àtóbin so níjọ́ tí Nàìjíríà pé iye ọmọdún tí wọ́n pè òun October 1 níjọ́ independent so tí a tún dàgbà sí kọ́lọ̀ kó ṣàánú wa ní Ògùnpa ní Odùtọ́lá so yóò padà máa júwe rẹ̀ nígbà tí so wá sí wà ń bẹ̀ láago 10 public lecture ni o tá a fẹ́ kí gbogbo wa náà ká wá bẹ̀ kọ́lọ̀ balẹ̀ kọ́lá kó ṣàlékún àánú rẹ̀ á tún sọ ọjọ́ mẹ́jọ ọ̀nà àpá ní Sunday kan sí ká tó di October 1 náà 090 98 88 99 39 gbogbo alámọ̀jọ Ògùnpa náà inú ọjà tó tóbi so wọ́n júwe dáadáa fún wa 090 wa alaikum salam náà
à ń gbọ́ ẹ sọ̀rọ̀ òkè o. kéèyàn máa ṣe. ok ìjáde pé ṣé ara ẹ̀sìn lọ wà so inú ilé náà kọ́ làwọn ìjáde náà làwọn náà wà báyìí so ojoojúmọ́ ní ìjáde mùsùlùmí so mùsùlùmí ẹni tí yóò sọ pé òun lọ sí di dáwà kì í ṣe ti ẹgbẹ́ kan tí wọ́n design fún pé 3 days 4 months 14 days so ìyún ó ní àwọn ọláwọn májẹ̀mú kan nínú ọlọ́run kan tó design rẹ̀ so ó sì máa ṣe design fún mi pé ìjọba ẹni kí n lò wọ́n wù mí lọ́jọ́ kẹ́nà so kò sí ti ń jẹ́ pé àwọn ẹ̀yà wa mùsùlùmí kan bẹ wọn ò tí gbọ́rọ̀ ọlọ́run ó bi wá léèrè òwúlẹ̀ lérí gbogbo ayé tán iṣẹ́ àwọn àfáàsì ni so wa alaikum salaam wa barakatuh. ẹlọ́kùn bàbá fún àfáà kan ṣe lẹ́ṣọ̀ fún lórí ọ̀rọ̀ pẹ́pẹ́yẹ nù ẹgbọ́ ṣé pẹ́pẹ́yẹ ó pẹ́pẹ́yẹ tá àlámù ní fún ìṣòro tó jẹ pẹ́pẹ́yẹ. pẹ́pẹ́yẹ ẹranko tó dáa ni kì í sàrámù téèyàn lè jẹ tó ti bá ìsìlámù ọ̀tako. so mùsùlùmí ojúṣe wa ká máa pa àwọn èèyàn ṣẹ̀sìn òní ṣùgbọ́n má gbogbo bí tá a bá wà ṣùgbọ́n má fi pé tó bá ti lọ 3 days 7 days eléyìí ti di nǹkan míì tàbí kẹ́lómi ọ̀wá máa mú àpẹẹrẹ wá pé ọlọ́run gá sọ̀rọ̀ 4 months gan nínú àlùkùránì tó bá mú sọ́ọ̀tù tó bá wà ọ̀rọ̀ kẹfìrí lọ́n sọ bẹ́ẹ̀ o ọlọ́run ní ẹ̀fín ẹlẹ́wọ̀n orí ìfòdìdí oṣù 4 lọ tí wọ́n bá dé ẹ máa pa wọ́n so ṣé tẹ́nìkan bá ẹni tí wọ́n fi ìbẹ̀rẹ̀ tábà sí ẹ̀rí ìjáde á sọ pé tó bá dé ṣé 090 98 88 99 39 091 2 mẹ́rin 29 39. Hello. Àbí network náà lọ jáde ni. 090 98 88 99 39. Wa alaikum salam. Wa alaikum salam. Ẹ ti wọlé ó tún ti jára ó tún ti já o. 091 2 mẹ́rin 22 29 39 090 98 88 99 39. Wa alaikum salam wa barakatuh. Yes sir. Alama mi. Ẹ̀sùn wò jazakumullahu khairan. 09098 88 99 39 091 2 mẹ́rin. Hello. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Yes sir. Alama mi. Náà. Náà. Ó ti yé ká máa kí ọlọ́jà pé ẹkú ọrọ̀ ajé so sọdá kódà nínú ṣẹ̀ríà Islam torí pé òòṣà tí Yorùbá gbà pé ńlọ́wà ní ìcháàjì owó ni ẹ ń pè lájé kódà wọ́n ń ṣe òòṣà rẹ̀ nílùú kan nílẹ̀ Yorùbá bíi nílé Ifẹ̀ òòṣà ajé so ti yé báyìí so àwọn ò nígbàgbọ́ ní òòṣà kẹ́nìkan wọn ní ẹ̀rọ ajé jẹun o ọ̀tá ajé lèmi tí mò ń sọ̀rọ̀ yìí o ọ̀tá ajé gidi so Ọlọ́run ní jẹ́ rí ajé jẹun láyé so ọ̀tá ajé ọ̀rẹ́ Ọlọ́run lèmi so owó àlùbáríkà so ẹlòmíì bó ṣe gbọ́n ara rẹ̀ wà bó máa sọ kí yé ọ̀tá ajé Ọlọ́run mọ́jẹ́ yàn rájé jẹun gbogbo ẹni tẹ́ ń gbọ́ mi náà ní rájé jẹun o ẹ sàmí o so owó gidi àlùbáríkà lẹ́ẹ̀rì ìmọ̀ ní ẹlòmíì ò gbé irú àmì òrò fẹ́ ṣe yìí òòṣà tí ẹ ti gbé sí lẹ́mìí náà ní dáyìn láàmú lọ́wọ́ 090 98 88 99 39 ajé nǹkan búkú lajé o ajé mọ́ yà sọ́dọ̀ tèmi o. Àmì o náà salamu alaikum. Náà. Gbogbo kẹrin kan téèyàn bá ń kírun. Ok. Téèyàn bá ń kírun láyé alákàtó wà láàrin téèyàn tó parí àtàlùyá. Àwọn kan wọ́n máa ń jókòó ráńpẹ́ díẹ̀ wọ́n tó dìde ẹ̀ sókè. Ok. So wọ́n ní pé nígbà tí ànábì ìṣòro pé nígbà tó ń dàgbà. Kì í ṣègbà tó ń dàgbà jílísàtò lè ṣèrọ àlá máa ń pè é mọ ó ti yé mi torí àsìkò ti lọ àló ti yé mi sà salamu alaikum.
yẹn tẹ̀yìn máa rẹ́bí lọ́wọ́ yín. Àlẹ́ àti yé wa sẹ́ ẹ máa gbọ́n tá à ń sọ Jilisatul Istiraha òní tá a bá fẹ́ dìde ní rákà lákọ̀ọ́kọ́ ká tó dìde fún second rákà bá ti fẹ́ dìde yẹn kákàrà jókòó slightly kára dìde ọ wà nínú Kaifiyatu Salati Nabi so kì í ṣe pé ńgbà tá nàbí dàgbà o so ọ wà nínú Jilisatul Istiraha so inú tí ó mú farabalẹ̀ wá ń bi ìrun náà lọ wà ṣùgbọ́n tí ìjókòó yẹn ọ̀bà sí ń bẹ̀ náà kò bàrún jẹ́ o tó ti yé báyìí ṣùgbọ́n dáa pọ̀ nínú ọ̀nà tánàbí náà máa ń gbà kírun àmọ́ ká máa sọ pé ńgbà tó dàgbà ni kò sẹ́rì fẹ́lẹ́ yàn so ọlọ́ọ̀bà lè kọ́ lọ́sàánú wa lecture ogun pa wọn ó ju ìbẹ̀ fún wa inshallah. kápẹ́rọ̀ sọ́kọ̀ kì í ṣeṣẹ́ òdì mọ́tò wíwà ìyẹn ò gbà gidi kàkáyé lẹ́sìn lolúwa fi ràn wá kálẹ̀ tẹ̀lé àṣẹ olúwa ní kálẹ̀ tẹ̀lé àṣẹ olúwa ní bó ti wù kó lè tó nínú ìlú kan ó ti dájú parọ́rùn fáwọn kan nínú àwọn táyé àárọ̀ lọ́rùn káwá mọ́ wọn ọba olóore káwá mọ́ wọn ọba olóore alhamdulillahi rabbil alamin àní rí jìbá lórí tó yẹn tó wa Al-Basira amójú ẹ̀rọ wa fún ti alẹ́ yìí náà ni ọ̀gbẹ́ni Adébáyọ̀ Tìámì àwọn ni wọ́n jẹ́ kẹ́ máa gbọ́ wọn lé fáata bá ní ìbéèrè kan àbí kejì a lè pe nọ́mbà àwọn sáàsù àbí ká tẹ́ẹ̀sì mẹ́sẹ́jì sórí nọ́mbà 070-1064-39 070-1064-39 wáàsí tí a kéde fún wa yìí pé yóò wáyé ní ọjọ́ kìíní oṣù kẹwàá ọdún tá a wà yìí ní Ògùnpa gbogbo ibi tá a bá ti ń bọ̀ tá a bá jẹ́ pé dùgbẹ̀lá gbà wọlé ẹjá béèrè Fẹ́mi Johnson street Fẹ́mi Johnson yẹn lọ sàlẹ̀ lọ́nà gíwádìí ní Odùtọ́lá building ká béèrè rẹ̀ á rí níbẹ̀ àtẹ́ pé inú Ògùnpa la bá gbà wọlé ká béèrè gíwádìí ní so ó popular gan kò sẹ́ni tí tá bá ti béèrè anywhere nínú Ògùnpa àbí láti Dùgbẹ̀ wọ́n júwe bẹ̀ fún wa sorúkọ tèmi ní Ridwanullahi Muhammad Jami aka ìmọ̀ ìjọba ìjẹnuwaka sunna ìpàdé tó ní aago 10 àárọ̀ ní aago 10 àárọ̀ ní kì í ṣèrọ̀lẹ́ o àárọ̀ ni a tó kéde ní ijọ́ mẹ́jọ pẹ̀lú yọ̀ǹda ti Ọlọ́run máa ṣẹlẹ̀.